tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ sì fi rí wa kò ní fọ́ o àwa la ó máa wá ẹ̀yin náà la ó máa bá ikú kò ní wá gbéṣe o. Ẹ wo ìròyìn tó balẹ̀ síwájú mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó gba kí èèyàn máa yin ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ bàbá ikú ò ní pa yín ọlọ́run ẹ̀wẹ̀ ẹ̀ wálẹ̀ ẹ̀ yọjọ́ ẹ̀ bẹ́lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá bẹ̀rẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò lẹ́mú o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ̀ pé àwọn Biafra gan wọ́n ti fẹ́ máa kọ́pì Yorùbá nation gbogbo ọmọ Yorùbá ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ wọ́n ní Igboho Yorùbá nation wọ́n ní ó submit petition kò sí wàhálà kò sí ìjà kò sí fọ́ lórí kò sí gún nígò kò dẹ̀ sí họ́lù Nnamdi Kanu ó wá bọ́ta ó sọ̀rọ̀ sí gbogbo àwọn southwest politicians pé ẹ̀yin náà ṣe máa ṣe ní díẹ̀díẹ̀ bí ọmọ Adéyẹmọ ṣe ń ṣe tiẹ̀ ẹ rí ṣé ti rí àní mo sọ fún yín pé ó dáa kí èèyàn ní ọpọlọ ọmọ Adéyẹmọ bàbá ọpọlọ wà Professor Banji Akintoye ọpọlọ wà wọ́n bọ́ ṣe rọra ta ọpọlọ débi pé wọ́n submit petition sí United Kingdom minister àwọn yẹn náà lè ṣe kí n kò sí wàhálà pẹ̀lú gbogbo bí security bẹ́ẹ̀ ṣe tight tó wọn ò gbọ́ nínú ìsìn náà pé bóyá wọ́n jà àbí pé bóyá wàhálà wọn fa wọ́lùwọ́lù o kò sí wípé bóyá wọ́n fi wàhálà ṣe àbí bẹ́ẹ̀ ṣe wá kúrò ńbẹ̀ tán ìjà ṣẹlẹ̀ láyé ọmọ Adéyẹmọ lọ́pọlọ ni ẹ ti mọ ìyàtọ̀ láàrin ẹranko àtèèyàn ṣé ti rí àwọn Ìgbò Biafra gan olórí wọn tó jẹ́ Nnamdi Kanu ti sọ̀rọ̀ ó ti ṣe máa lórú àwọn ọ̀nà báyẹn gbogbo ẹ̀ náà kọ́ ni wàhálà gbogbo ẹ̀ náà kọ́ ni ká jínigbé gbogbo ẹ̀ náà kọ́ ni ká pààyàn gbogbo ẹ̀ náà kọ́ ni ká hùwà wèrè ó ní gbogbo ẹ̀ náà kọ́ nìyẹn ẹ wo bí ọmọ Adéyẹmọ ẹ wo bí Sunday Igboho ṣe nǹkan ẹ̀ tó lè jẹ́ pé ó lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ tó lọ ní rọrùn ṣe máa lórú àwọn ọ̀nà báyẹn fi ṣiṣẹ́ tó bá jẹ́ wípé ẹ kò wá sọ gbogbo ẹ̀ di wọ́lùwọ́lù ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ inú mi kàn máa ń dùn nígbà míì tó jẹ́ pé tí n bá sùn tí bá jí tí bá bára mi Yorùbá nation ṣe rí ìdí tí mo fi lè mú ọmọ Adéyẹmọ láyé ṣe rí ìdí tí àwọn ìjọba ò fi lè ti ọmọ Adéyẹmọ mọ́ ẹ̀wọ̀n láyé unlike bọ̀dá Nnamdi nítorí pé bàbá lo ọgbọ́n bàbá fi òye tó Professor Banji Akintoye mo kí yín bàbá fún iṣẹ́ ọpọlọ yín ẹ wo Nnamdi Kanu ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ìyẹn leader of the indigenous people of Biafra Nnamdi Kanu ti pé gbogbo àwọn politician tó wà ní south west sí in response sí nǹkan tí olóyè Sunday Igboho ṣe ìyẹn petition to submit of recent láti establish Yorùbá nation which was submitted to the UK Prime Minister ìyẹn Karistama tí ò dẹ̀ ní wàhálà Kanu sọ̀rọ̀ ó ní Igboho submit petition yìí without resorting to any threats ó ní láì fi fa wàhálà sí láì fi ìjà sí láì fi wọ́lùwọ́rọ̀ sí ó wá express frustration over the cost between Igboho peaceful ẹ wo bí Igboho ṣe pẹ̀lẹ́ wá wo nǹkan tí ẹ̀yin some south politician tẹ́ ń fà débi pé ó accuse wọn nípa bí Biafra àwọn ọ̀dọ́ Biafra ṣe ń hùwà gànràngànràn bẹ́ẹ̀ ni bó ṣe ń hùwà gànràngànràn débi pẹ̀lú tí wọ́n fi sọ fáwọn Nigeria Army àti àwọn DSS wípé kọ́ńtọ̀ bá ti fi olórí wọn lẹ̀ àwọn máa jí àwọn èèyàn gbé ní débi wípé kò sí nǹkan táwọn ò ní ṣe tán ó wá sọ̀rọ̀ ó ní Igboho sọ̀mí tiẹ̀ kò ní wàhálà kò ní kódà àwọn agitation sí ẹ̀gan wọn ò ní wàhálà bet ṣẹ́rẹ́ in south west politician instead kẹ́yìn máa fi ọpọlọ kẹ́yìn máa gbé ọpọlọ kalẹ̀ níṣẹ́lẹ̀ busy tẹ̀ ń jíyàn gbé tẹ̀rápẹ̀rẹ̀ yín ní Biafran youth in collaboration with Nigeria Army officials ìyẹn DSS for demanding same tẹ̀wọ́n pariwo pé kó free Nnamdi Kanu
ó ní bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ṣe. Ó ní ẹ understand pé Igboho submit petition on proof of Professor Banji Akintoye tó dẹ̀ jẹ́ pé ó wà successful. Ẹ̀yin inú ẹ máa lò ó. Ó ní kí ẹ má máa sọ di wọ̀nrànwọ̀nràn. Ẹ wò, ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Wọ́n ní they are the enemies of themselves. Wọ́n ní Nigeria of today is the last phrase o. Wọ́n ní kò sí ìfẹ́ nínú gbogbo ẹ̀yà tàbí nínú gbogbo ẹ̀sìn tàbí nínú gbogbo èdè. Wọ́n ní gbogbo wọn kàn ń parọ́ tanra wọn ní o. Wọ́n ní the only way tó kù ni wípé restructuring of Nigeria. Aláṣẹ restructure mọ́. Ó ti sú wa àṣẹ mọ́. Ibẹ̀ dẹ̀ lọ́mọ Igbo kan ti sọ̀rọ̀ tó sọ wípé ó ló ti pẹ́ o tí àwọn South East politicians tó ti mú wọn lẹ́rú, tí àwọn Fúlàní àti Yorùbá ti mú wọn lẹ́rú nípa títa ọ̀dọ́ wọn. Ẹ jọ̀ọ́, ṣé Yorùbá ló gbéṣẹ́ rán yín ni? Ṣé Yorùbá ló kó bá yín ni? Ó ní nípa títa ọ̀dọ́ wọn tó dẹ̀ jẹ́ pé wọ́n dẹ̀ máa ń pa wọ́n nípakúpa. Wọ́n ní due to the politicians' hunger ti fẹ́ báyé wọn jẹ́. Wípé èyí frustration bọ́ tí wàá mú olórí wọn ló ń fà tó fi ń hùwà gọ̀ràngọ̀ràn. Ibẹ̀ nìkan ti jáde tó ní àti ẹ̀dúpẹ́ pé ó lọ́pọlọ. Ó tètè gbà pé Igboho submit petition sí UK Prime Minister láì ní wàhálà as means of aggregating for Yorùbá self-determination without resorting to violence. Láì sí wàhálà, unlike your brothers tí gbogbo yín pera yín ní Biafra tó jẹ́ pé ẹ máa pa èèyàn, ẹ máa declare ogun, tí gbogbo yín ti believe pé nípa ogun yẹn lẹ máa fi máa jà. Tẹ́ wá pera yín ní brothers and kinsmen. Ó jẹ́ kí gbogbo yín kọ́gbọ́n. Wọ́n ló jẹ́ kọ́gbọ́n ní àtàrà ìwà tí ọmọ Adéyẹmọ wù, pé politicians kò ń ṣe pé kọ́kọ́ máa ṣe gọ̀ràngọ̀ràn. Ọpọlọ ni o. Wọ́n ní ọpọlọ ni o. Ibẹ̀ lẹ́nìkan ti ní pé ẹjọ́ mo fẹ́ bèrè o pé ṣé Nnamdi Kanu tí wọ́n mú because torí pé òun náà lọ submit petition, ẹjọ́ ṣé bó ṣe jẹ́ kó ṣe nìyẹn? Wọ́n ní Nnamdi Kanu tó sọ̀rọ̀, wọ́n ní ṣé wọ́n mú torí pé ó lọ submit petition ni wípé nítorí kò mọ gbogbo ìgbìyànjú táwọn Igbo governors àti even Enaze ndị Igbo tí ó ń gbìyànjú láti lè rí pé àwọn gba Nnamdi Kanu sílẹ̀. Ṣùgbọ́n ká má parọ́, wọ́n ní ká máa ṣe nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì, ká máa ṣe ní ọ̀nà tó tọ́, nítorí wípé gbogbo ìwà gọ̀ràngọ̀ràn yìí gbogbo ẹ̀ náà kọ́ ó máa affect ọjọ́ ọ̀la. Ẹ dẹ̀ máa wo, you will never see Igbo comment. Ẹ ní rí kí Igbo comment lórí ọ̀rọ̀ báyìí, nítorí pé the moment someone mention Tinubu, agbára wọn máa dé. Tá bá ti lè gàgà mention Tinubu, agbára wọn máa dé. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ bá wa tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn pé Yorùbá Nation ni o. God bless Yorùbá Nation. Ó dàbọ̀.